Billahi mina shaitani rajim bisimilahi rahman rahim. Ẹ̀yin tèmi, ṣé dáadáa ni mo bá yín? Continue to subscribe and God will continue to bless you. Ẹ̀yin obìnrin mo fẹ́ bá sọ̀rọ̀. Gbogbo nǹkan tí wọ́n sọ pé wọ́n ń lò fún enhancement sexual enhancement. Isn't it better kẹ́ ẹ lo èyí tí ẹ máa fi sẹ́nu ju èyí tí ẹ máa fi sí ojú ara lọ? Do you know why? Ṣé bí wọ́n ti sọ fún wa pé ibẹ̀ yẹn ò nídìí kan mọ̀ tí kan bọ̀ nítorí pé kíni pé bacteria tó wà níbẹ̀ yẹn kò nídìí extra bacteria kó mọ̀ bá cause another bad thing. Kí bacteria kó wà níbẹ̀ kó mọ̀ jáàmù pẹ̀lú bacteria kan tẹ́ ẹ lò láti cause infectious bacterialism. Ẹ̀yin tẹ̀mí ṣe understand the strategy yẹn. Nígbà tí wọ́n sọ pé kè nísìn o ibẹ̀ yẹn o is self cleansing kò nídìí ẹ mọ́ fi kankan síbẹ̀ ẹ jẹ́ kí ibẹ̀ yẹn wà bọ́lọ̀ ń ṣe dáa kẹ́ mọ́ alter pH level rẹ̀ kó àbí àwọn kan wá nísìn wọ́n náà wọ́n ń ta kinní kan lubricant àwọn ń ta kinní kan sexual kinní kan wọ́n ní kẹ́ mọ́ kó sí àbẹ́ lọ sí sọ́ọ̀bù àwọn káyámátá wọ́n ní kẹ́ mọ́ fi kankan sí. Ṣé ẹ̀yin naturally bọ́nà ṣe dáa wọ́n níbẹ̀ yẹn ní good bacteria tó ń preserve ẹ̀ tó ń keep ẹ̀ natural tó ń keep ẹ̀ moist tó ń keep ẹ̀ sweet. Ok ẹ̀yin wá lọ ra kinní kan ẹ wá ní ẹ fi sí that is kinní yẹn náà ní bacteria tiẹ̀. So tí bacteria natural one pẹ̀lú bacteria kan tẹ́ fẹ́ fi sí yẹn tó bá add papọ̀ ṣé kò ní cause bacterialism infectious ṣé kò ní cause ẹ̀ jokes apart when two natural bacteria àti artificial bacteria tó bá add papọ̀ tí ibi tí ò yẹ kí bacteria wọ̀ ṣé kò ní wà infectious ṣé kò ní cause itching ṣé kò ní cause vaginal thrush ṣé kò ní cause any other thing tí ò yẹ kó cause. Ó ní mo sọ wípé instead ẹ máa fi lo anything enhancement níbi ìsàlẹ̀ tẹ́ ẹ̀ ìsàtẹ̀ ẹ mọ̀ ṣe yẹn ẹ ti ọ̀tá gbogbo ṣẹbẹ̀ yẹn nìyẹn tó bá yà kò ní bá mọ́ sámsámsá kò ní bá mọ́ èyí tẹ́ bá máa jẹ èyí tẹ́ fi sẹ́nu òun ló wà òkè kẹ́dẹ̀ make sure pé ẹ mọ irú ẹ̀ kò sí nǹkan tẹ́ bá jẹ sẹ́nu báyìí sìn ó máa ṣiṣẹ́ ń bẹ̀ ìyẹn gan ló wà superb jù ìwọ tó bá jẹ́ pé ìwọ ọkọ ló ń gbọ́ yẹ sọ fún ìyàwó ẹ bẹ́ẹ̀ pé nǹkan tí on point sọ fún nìyẹn ẹ yé insert nǹkan kò wá òkè nǹkan tẹ́ máa jẹ tó bá jẹ́ pé ti tightening ni nǹkan tí yàn ń jẹ tó ń tight ẹ wà tó bá jẹ́ pé ti sweetness nǹkan tí yàn fi sẹ́nu tó ń jẹ́ kó dùn wà tó bá sì jẹ́ pé anything at all instead wọ́n máa tì nǹkan bọ ibẹ̀ yẹn tẹ́ bá tì nǹkan bọ ibẹ̀ yẹn nonsense lẹ́ ń ṣe yẹn. Àwọn míì máa complain pé àwọn ọkùnrin máa complain pé ibẹ̀ yẹn fún wọn ní ọ̀dọ̀ ibẹ̀ yẹn fún wọn ní ọ̀dọ̀ àwọn kan míì tí wọ́n fi síbẹ̀ ń cause ọ̀dọ̀. Eléyìí I'm very serious, this is serious, I'm serious about this. Ó ń fún wọn ní ọ̀dọ̀. So anything tẹ́ bá máa ṣe ẹ̀yin obìnrin ẹ mọ́ insert gaskiya tí any production company bá wà tí wọ́n bá fẹ́ mọ́ introduce insert ẹ lọ convert insert yẹn ẹ lọ convert ẹ̀ sí taking èmi support yẹn jẹ fún mi kí n jẹ kó dẹ̀ mọ́ ṣiṣẹ́ lábẹ́ ìyẹn ló wà òkè àmọ́ èwo ni kíní ẹ̀yin náà lẹ sọ fún wa pé it's self cleansing at the end of the day yes it is not one kan sọ fún wa research gbé àwa náà a dẹ̀ rí bẹ́ẹ̀ àmọ́ nígbà tí gbogbo ẹ̀ ń tibọ̀ bá pọ̀ báwo ni gbogbo bí Ọlọ́run ṣe dábẹ̀ yẹn bí báwo ni kò ṣe ní change báwo ni self cleansing yẹn báwo ló ṣe fẹ́ gbé yọ because ẹ ti combine ẹ pẹ̀lú àwọn kan tó ń rùn bẹ́ẹ̀ wọ́n máa ń rùn wọ́n á sọ wípé ọ̀dọ̀ bẹ́ẹ̀ pọ̀ jù a mọ̀ pé bẹ́ẹ̀ yẹn ní faint ọ̀dọ̀ tiẹ̀ tẹ́lẹ̀ natural wọn tó jẹ́ pé yẹn kan kò ní notice àwọn ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní fi nonsense ṣe tìbọ̀ báwo ni kò ṣe ní wọ́n mọ̀ kí n fi yàn ní bad ọ̀dọ̀ tẹ́jẹ̀ kọ́kọ́ mọ́ sá fún yín sorry a lè ti sọ fún yín pé tẹ́ bá lọ sí toilet tẹ́ bá lọ ṣe gá tẹ́ bá ti tàǹbà ṣóyè yín tẹ́ bá ti lọ ṣe gá tẹ́ bá ti lọ tàǹbà ẹ mọ̀ dá ọwọ́ yẹn wá síwájú mọ́ ẹ mọ́ da ọwọ́ yẹn wá síwájú ẹ fọwọ́ yín pẹ̀lú ọṣẹ ẹ dẹ̀ dìde bẹ́ẹ̀ tẹ́ bá wá fẹ́ fọbẹ̀ yẹn lọ́tọ̀ ẹ wá fọbẹ̀ yẹn lọ́tọ̀ pẹ̀lú middle finger yẹn àtomi so yẹn then whatever you use mo ti sọ nu fídíò kan láìpẹ́ ẹnu ní mo ní ẹnu then ọkàn ló máa ń bá nǹkan ṣiṣẹ́
tí ọkàn yín ò bá ti yọ̀ǹda sí kò ní ṣiṣẹ́. Ẹ jẹ́ kọ́kàn yín kọ́kọ́ wà ńbẹ̀ náà. Tọ́kàn yín bá ti wà ńbẹ̀, gbogbo òògùn yẹn ti ṣiṣẹ́, gbogbo whatever enhancement ẹ bá take ó ti ṣiṣẹ́. Ẹ tọ́jú ilé yín, ẹ tọ́jú àwọn ọkọ yín.